n gbéga oore rẹ lórí mi pọ̀ gan, ó yẹ kí n dúpẹ́. Ó yẹ kí n dúpẹ́, ó yẹ kí n gbéga oore rẹ lórí mi pọ̀ gan, ó yẹ. Òṣùbà rabandẹ̀ fọ́ba mi ọ̀gbàgbà tí gbani lọ́gbà tá a sáde olórí ayé gbogbo. Ìkápáni rẹ̀ láyé àtọ̀run ń bẹ, alágbára tí gbani lọ́wọ́ igba alágbára tó fẹ́ máa fi gbá àgbàgbà ní lójú ní gbangba. Àlùpàídà tí ó pàṣẹ Olódùmarè dà kò tíì sí, òun náà ni ò wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ohun tó bá ní ọmọ ọbẹ̀ níbẹ̀, àṣẹ rẹ̀ múlẹ̀ ó joró òótọ́. Bọ́ba mi bá kó yá kò yá rẹ̀ ò sí. Ó bá sì pé ó ti tó, bàbá ta níjọ́ sọ pé kò tó. Ọba mi afàìlẹ́sẹ̀ rìn gbogbo ayé já. Ìmọ̀ òpin ayé kò pín síbì kan, àfọ̀dọ̀ ọba mímọ́ nìkan. Ẹrù jẹ̀jẹ̀ tí ń mi gbogbo tí ń bani lẹ́rù láyé, tí ń mì wọ́n jìgìjìgì, tí ń dẹ́rù bà tí ń bani lẹ́rù, tó jẹ́ wọn máa sá kíjokíjo. Ọba mi amúnimọ́léni, alénimọ́ sáré, ṣinṣin lọ́wọ́ agbára rẹ̀ lórí aṣebi. Pẹ̀sẹ̀ láyé ẹni rẹ̀ kì í bá ní ṣọ̀rẹ́ èké, ibi òdodo lọ́ba mímọ́ ń gbé. Ọba mi agbọ́run pàṣẹ ayé, afilẹ̀ pàṣẹ òkè. Kò ní fóònù tí fi ń gbà pé tolórí tẹlẹ́mù wà. Kò nílò ojú kó tó ríran, bẹ́ẹ̀ ni kò nílò etí gbòòlà tó fi ń gbọ́ gbogbo ohun tá à ń wí. Agbára rẹ̀ kọjá àròyìn, kábíyèsí rẹ̀ Olódùmarè ọba. Ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ewé ọlọ́fẹ́rẹ́ gẹ̀gẹ̀ yóò mọ̀ gbé wa borí ibi gbogbo. Orí ọba òkè pọ̀ lórí Tọ́pẹ́ ló mú Tọ́pẹ́ rúbọ ọpẹ́ láti. Ẹbọ ọpẹ́ wa sí Olódùmarè ọba tó ní wá, àdáàdá tán ni. Ẹ gbọ́ bí àwọn bàbá wa ti wí ni. Ní ọpẹ́ ní pẹ́ ní sáyé àwọlé alára. Ẹ̀yìn ní fúnni níyìn awo òjèrò. Àádá fún ayédùn àti àwọn ọkọ rẹ̀ nígbà tí wọ́n ń rèlú àìlára, ìlú àìmẹ́nìkan.
àwọn ẹni bí péjọ níkọ̀rọ̀ àti gbangba. Àwọn tó lè ṣojú ayé ń pé ẹ mọ̀mọ̀ lọ. Àtàwọn tí ń ṣojú ayé àtàwọn tí ò ṣojú ayé, Ayédùn àtàwọn ọkọ rẹ̀ wọ́n bi wọ́n léèrè pé èwo lẹ rí tẹ́ fi pé á mọ́ ìrìn àjò ìlú aláìlára tá à ń lọ. Àwọn ní kò sí méjì ju pé bẹ́ẹ̀ bá lọ ẹ̀ níbọ̀. Ayédùn àtàwọn ọkọ rẹ̀ wọ́n lanu kó tó wọ́n dá wọn lóhùn wípé báwa bá lọ á bọ̀ ní dandan ni torí ọwọ́ kò ní ràjò ẹnu kọ́mọ́ bọ̀. Ìkọ́ kì í kọ́ bálá, ìkọ́ yìí kẹ́jò, agara kan yìí dáhùn ṣe Ọlọ́run ọba. Ìrangún àwọn ni wọ́n jẹbọ àwọn àkàlà ń wọ́n àjòkú. Iṣẹ́ tọ́lọ́run ọba mi gbélé wa lọ́wọ́ là ń ṣe. Nígbà ó sì ti jó òun ló rán wa dandan ni kóró tì wá kọ́mọ́ fi wá lẹ̀ kọjá ṣàṣeyẹ. Ẹ̀fún kì í fọ́jọ́ kọ́mọ́ yọ. Èdì kì í dòṣùpá kọ́mọ́ ràn mọ́lẹ̀ tiẹ̀. Ní gbogbo ìgbà tá a bá ti lọ dandan ni a bọ̀ a sì wálé. Àlọ́ láàbọ̀ pípé náà láàmọ́dé gbogbo ọmọ tí àkàrà bá kó epo náà ní kó bóde. Ètò àrà lóríṣiríṣi lórí rédíò náà ní 32 FM nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àfi tó ṣèwìn bọ̀. Ọkùnrin ẹ máa gbọ́, obìnrin náà ẹ sì máa gbọ́, ọmọ kékeré ẹ máa gbọ́, gbogbo ẹja máa gbọ́, àríkọ́gbọ́n bẹ níbẹ̀. Àwọn èrò àrà ètò tó póríṣiríṣi ń bẹ nínú rédíò tá a wà nínú 32 FM nílùú Ìbàdàn. Bẹ́ẹ̀ fẹ́ polówó ọjà ń fẹ́ níbẹ̀ níbẹ̀. Nínú ètò àrà náà ni ètò àrà lóríṣiríṣi ẹ mọ́ ṣe gbàgbé wa. Àwa lára àrà ló ní wá o, ọba tó ní wá, ọba tó dá wa sáyé o, kò ní fi wá dára tá a fẹ́ o, yọ̀ọ̀dà kò ní ṣàìdá fún wa o, yọ̀ọ̀dà àṣẹ yọ̀ọ̀dà kò ní ṣàìdára fún wa o, yọ̀ọ̀dà. Ayédùn má ṣe gbàgbé ibi tó gbé wá o, Ayédùn má ṣe gbàgbé ibi tó, má ṣe gbàgbé ẹrántí ilé o, Ayédùn má ṣe gbàgbé ẹrántí ilé. Mọ̀lára mọ́ lọ́ba, mọ̀lára o mọ́ lọ́ba, àyà mi balẹ̀ mọ̀lára o. Mọ̀lára mọ́ lọ́ba, mọ́ lọ́ba, mọ̀lára o mọ́ lọ́ba, mọ́ lọ́ba, àyà mi balẹ̀ mọ̀lára o. Èmi mọ̀ mọ̀lára mọ́ lọ́ba, mọ̀lára o mọ́ lọ́ba o, àyà. Ọmọ ẹlẹ́ẹ̀sí mọ̀mọ́ tún dé lálẹ́ tòní o. Ọmọ àyọ̀nù tátìbejì mo tún gbọ́ tún dé ẹ̀jẹ̀ kí kọ̀ǹkọ̀ lúgbọ́ èdè ẹ̀jẹ̀ kọ́ mọ́ bọ́ọ̀lẹ̀ kọ́ mọ́ rélùra wọn. Ìran ọmọ létí ẹ súnmọ́ àyín ẹ wá jàjẹ́ yóò hun àjẹṣẹ́kù. Wọ́n pé ọjọ́ dùn ún jẹ lọ́jọ́, ó mú mi rántí ọjọ́ àlọ́ rèé bá wọn ṣọ lọ́jọ̀jọ̀ lọ́jọ́. Ọ̀tọ̀ lára ọ̀tọ̀ lára. Ọláyínká lèmi ń jẹ́. Abẹ́ gbọ́ iṣẹ́ mi ò jọ tẹ́nìkan. Àkórèdé ni bàbá tó bí mi lọ́mọ, ẹ má fi mí wé wọn láyé ń bí. Àpèlé orúkọ àjẹrò ni ní jẹ́ Ayédùn. Ó jura wọn lọ kì í ṣètè.
Yangi ni wọ́n ń pè mí, ìran àpáàdì wọn jẹ́ bá mi díwọ̀n jà. Èmi rèé akọ òkúta, ìran akọ aláǹgbá wọn jẹ́ ṣakọ níwájú mi. Kànrànjọ́gbọ́n ni mí, mo fi líle jọba àgbà. Kòtò gìrìwò ni mò ń ṣe, àwọn ọrùn ẹsẹ̀ wọn ò jẹ́ ṣì náà bẹ̀. Bágbárí ti jẹ́ kìkìdá egun tó, ọ̀tọ̀ ni wọ́n yọ teyín sí ìtòrò ńlọ ba egun lágbárí. Ẹ wò ó, ẹ kú òǹdí ìdò erémọdé ni, igi ńlá ni mí. Bẹ́ẹ̀ dégbò ẹ bèrè wò, igi ńlá lọ lórí. Ṣàngó ò ní lẹ̀kọ̀ títí kọ́ bagi ńlá. Bẹ́ẹ̀ láya rẹ̀ náà ò ní fìjìjà títí kó bá sùn ṣàwàdà káwàdà. Èmi náà kọ́ Olódùmarè ni. Bíbí ńlá béèrè tán ńlá bọ́lá mẹ́rin. Bẹ́ẹ̀ òkè òkè báyìí ńlá á bẹ́fọ̀. Àbẹ́ gbọ́ àbímọ́ báyìí ni tẹwà ọ̀kín, iṣẹ́ tó Olódùmarè rán mi ni mò ń jẹ́. Tàwa ni ó di Olódùmarè lọ́wọ́. Bí ò bá ti sí, kò sẹ́nì kankan tó lè dì mí lọ́wọ́. Àdámọ́ ni gíga òkè, èmi ni mo lóhùn mi, èdè mi tèmi ní í ṣe. Àmọ́ tó ti lọ atún ti bọ̀ ó, àtúntì gbé kinní ọ̀hún dé. Ẹ wá tó jẹ́ àjọ fetílélẹ̀ láṣálẹ̀ tòní. Ẹ sọ fáwọn àdán kí wọ́n rò fún òbẹ̀ kára àlè ó sọ fároko. Àlára ẹ wí fún wọn nílà oòrùn, àájèrò ẹ fiṣẹ́ mi jẹ́ níwọ̀ oòrùn. Ọ̀rọ̀gún o, ẹ mú ọjà àròkò mi dé gúúsù àríwá tí dáàrin gbogbo yíká orílẹ̀ àgbáyé. Ẹ̀yin náà lẹ pé bá fẹ́fẹ́ bá fẹ́ yóò kàngi òkò la. Bẹ́ẹ̀ wẹ̀wẹ̀ bá a bá gbé kìnrin jẹgbẹ́ dọ́jà tọmọdé tàgbà ní bá ní jò. Sìnkẹ́rẹ́mìdìn àfàìmọ̀ ni kò ní mọ́ra, ohun rere ìran àkèré ni wọ́n fi ipò jò. Àtèmi àtàwọn ọkọ mi àtẹ̀yìn olólùfẹ́ mi, ara yóò fẹnu yọ, wọ́n fi wí tiwa. Ẹlẹ́mbẹ̀ wọn, ẹ̀ka àṣálẹ́, ẹ̀kú kalẹ̀, ọmọ aládé gbogbo. Ó ní ilé àwọn òsì ẹ̀dá fún o, ìmọ̀ bá sẹ́yìn ẹ̀kọ́ orí kìíní, ẹ̀mọ́ mọ́mọ́ bá mi jẹ́ o. Onílé ọwọ́. I choose a different kind of flavor. I choose to experiment with my tribe. I choose to ignite moments that last forever. I choose to be bold and remix the rules of the game. I choose a refreshing beer with a kick. I choose Desperados. Beer flavored with tequila, made to be different. Enjoy responsibly. Not for sale to persons under the age of 18. ẹni tí òmọ̀nà kì í dá pàdé láti wá kúrò lẹ́gbẹ́ kòtókòtó roko délé ajé. Digital Exchange Global Resources Limited ní kẹ́ ẹ bá dòwò pọ̀. iléeṣẹ́ tó ti gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ nídìí káṣírí lójú inú tọ́ni sọ́nà ọ̀la nígbà tá a ti mọ̀ pé gba aṣẹ́ kan ò tó mọ́ ọ̀nà òwò kan ò sì sọ ọ̀yọ̀dẹ̀ èèyàn mọ́ lásìkò tá a wà yìí. láfi ní ó darapọ̀ máwọn lọ́gbọ́n dorí ẹja mú tí wọ́n ti mọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ orísun ọ̀rọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ aṣíní lójú inú èyí tí ó wáyé ní Praise Plaza No. 59/60 John Hospital along Gbagi Market New Ife Road Ìwó Road Ìbàdàn lọ́la òde yìí ni o láago 11 àárọ̀
aago 2 ọ̀sán nìdánilẹ́kọ̀ọ́ máa wáyé láti máa fi àṣírí ọ̀rọ̀ hàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá kópa níbẹ̀. Àwọn àbájáde ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tí Digital Exchange Global Resources Limited ti ṣe sẹ́yìn nínú àwọn ìgbìyànjú ọ̀nà ọ̀rọ̀ èyí tó ti ta kàmọ́lẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé láfi ní o má gbẹ̀yìn nínú olóríire. Tètè darapọ̀ mọ́ àwọn lọ́gbọ́n dorí ẹja mú pẹ̀lú 2,000 naira péré níbi ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé lọ́la láago 11 sí 2 ọ̀sán ni o. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08020851438. A ó máa retí rẹ. Máa wò mí bí mo ṣe fẹ́ yín. Mo ń gbọ́ 32 FM. 32 FM 94.9. Babstop Homes and Properties ń kí yín kú ọdún tuntun. Ẹ wá ralẹ̀ kẹ́ kọ́lé tuntun. New Year mega promo ń lọ lọ́wọ́ o. Babstop Homes and Properties. Lọ́dún yìí ó máa ralẹ̀ ó máa kọ́lé. Torí pé Babstop ti bẹ̀rẹ̀ New Year mega promo. Káì, ọlọ́lọ́wọ́ báyìí o. Ilé wa wà ní Legacy Park níjọba ìbílẹ̀ Ìdó lọ́nà Èrúwà. 500,000 naira ní plọ̀tì kan. Ìkan tó wà ní Freedom City Phase 1. Tó wà ní First Terminal Bridge. Ní Òrẹ́lúwẹ̀ Mọ́níyà. 1 million naira ní. Phase 2 wà ní Ajibode Extension. Ọ̀dọ́jú Kọ́rẹ́lúwẹ̀ line 500,000 naira ní o. Ètò wà ní Pala Ìfúnlábà Odò. Ọ̀yọ́ Express Road 500,000 naira ní o. Sanwó ẹlẹ́ẹ̀kan kó gba standing fan lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú instant allocation. Wọ́jẹ́ 50,000 naira péré lóní máa bọ̀ kó do nílẹ̀. Ayé sàn díẹ̀díẹ̀ ń bẹ. Ọ́fíìsì Babstop Homes and Properties wà ní 195 opposite inú Òkè Táyọ̀ Plaza. Alọ́jà Wọláwàwẹ̀ Òkè Àdó Ìbàdàn. Telephone 081-3065-6499. Àní sẹ́lọ́dún yìí. Ìwọ náà rálẹ̀ kó do nílẹ̀ lórí o. Hooray! Easter is here! To therefore enjoy your Easter celebration to the fullest, Glam Creations brings to you Easter Bunny. Coming up on Monday, April 5, 2021 at Havana Royal Hall beside First Bank, UI Ibadan. Beginning from 2 p.m. with lots of music, comedy, karaoke, foods and drink, fashion, games for adults and kids, as well as sales. Easter Bunny Show is going to be a bang with a celebrity appearance by a Nollywood legend, Segun Arinze, while DJ Sexy will be on the wheels of steel. Oh yes, you can afford to be left out of the Easter Bunny Show. Get fee 2K for adult, table of 10, 200,000 naira only. Note, no mask, no entry. For inquiries and table reservation, please call 070-3939-0279. It is Easter Bunny Show. Come, let us celebrate Easter in grand style. Ìpàdé àdúrà méjèèmọ́ alágbára ọlọ́jọ́ mẹ́ta lóṣooṣù. Níbi tí gbogbo abiyamọ ti máa ń kóra jọ pọ̀. Àti bàbá àti ìyá gbàdúrà lórí àwọn èso ayọ̀ wọn. Oṣù yìí tó ti kọ́. Gbogbo ọjọ́ mẹ́ta tó bá ti gbẹ̀yìn rẹ̀ àjọ oṣù kọ̀ọ̀kan. Ní gbogbo ẹ̀yà àti ẹ̀dẹ̀ máa ń kóra jọ pọ̀ nínú ìjọ The Strength of Christian Intercessory Ministry. Lábẹ́ ìfàmì òróró Pastor Mrs. Ọmọlọ́lá Olúwabùsáyọ̀. Màmá wọlé ní Ọlọ́run fi àṣírí agbára hàn nípa ìpàdé àdúrà yìí. Ló fi yẹ kí bàbá àti ìyá pa wọ́pọ̀ gbàdúrà. Kẹ́rù ẹni méjì má bàa dín ìtẹ́nì kan ṣoṣo. Àwọn rẹ̀ ló kù sí kọ́kọ́rọ́ yẹ̀ rẹ̀ ká ọ lára wa gbàdúrà. Lábẹ́ ìfàmì òróró àgbà wòlíì májẹ̀mú àti àwọn olórí ẹ̀mí tí wọ́n máa pẹ̀lú màmá olùgbàlejò. Pastor Mrs. Ọmọlọ́lá Olúwabùsáyọ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ o. Aago 5 ìrọ̀lẹ́. Ìsọjí nìyẹn. Aago 11 àṣálẹ́ la tó máa pàdé fún ìṣòro. Gbogbo ẹ̀ nínú ìjọ The Strength of Christian Intercessory Ministry. Inú bọ́ọ̀tì yànnà àgbàdo àkọ́kọ́. Ọ̀nà ìfẹ́ tuntun Ìbàdàn. Telephone 003-710-7975. Àti ṣíṣe àṣẹ ìjẹ́ lórúkọ Jésù. Razzmatazz returns with a vengeance. Bẹ́ẹ̀ni o, Razzmatazz pẹ̀lú Gbẹ̀ngà lẹ́yìn káàdì fọ́ọ̀sì àtàwọn ọ̀rẹ́ rẹ̀. Ìjọ Hector ọmọ bàbá Dr. Smile, Azadot, Michael Paul, Baladiya, Peteru, Fabulous Pizzy, Remote, Dr. Whiteberry, Taikin, Paul the Good Guy, Olympia, Shete, Nepa Boys, Yemi Elesho, Barry J, Baptista. Gbogbo ẹ̀kọ́ ìdíje ọjọ́ kẹrin oṣù kẹrin ní Jọgbọ́ Event Center Ìbàdàn. Láago mẹ́ta ọ̀sán gẹ́gẹ́. Tíkẹ́ẹ̀tì 3K, 5K, 10K, 250K, 500K. Ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì níbi wọ̀nyí, Hazen's Palms Mall, Ultimate Restaurant, Ace Supermarket, Grandex Stores, àti lórí agbọ́rọ̀káyé at ariatickets.com. Kẹ́ láǹfààní àti ìjẹ̀bú club ilẹ̀ kan látọwọ́ Revolution Plus Property. Martina ló ṣàgbàtẹ̀rù rẹ̀ tó ń tàtìlẹ́yìn Cruiser Lounge and Bistro, Extension Publications. Àwọn ilé ìròyìn alábàáṣiṣẹ́pọ̀ ní 32 FM. Gbogbo ọ̀nà COVID-19 pátápátá ní ìbẹ̀rẹ̀ sẹ́pẹ́ kò sí bomú kò sí wọlé o. Razzmatazz Ìbàdàn 2021. Èrè tí ó ṣe lè rí.
Honey, must you go? Babe, you know I must. Besides, you can always video call me. Hey, what if your battery runs out? I've got my power bank. Hey, and when your power bank runs out? Babe, I've got my laptop. Okay, wait. What if your data runs out? Babe, you know we never run out of data. Never run out of data with Airtel Home Broadband Unlimited Ultra plans. Enjoy unlimited data with no speed cap plus extra data daily, so you never have to worry about running out. Visit www.airtel.com.ng/HBB to get started. Babe, but I just left the house. Yes, honey. It's video calling all the way. Airtel, the smartphone network. Àràré o, àràkéńgé. Ẹ kú etí gbọ́ ètò àrà náà lè láǹfààní àti gbọ́ láti ìkànnì fẹ́yìn 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ìkànnì tí ìdàgbàsókè rẹ̀ yá fẹ́fẹ́ yá kánkán jùlọ ní ọ̀run Nàìjíríà. Ìkànnì amúnirẹ́ni, ìkànnì tí dókítà ń pè lóògùn rònú. Orúkọ àwọn aláṣẹ àti òdarí ìkànnì adẹ́rìnpòṣónú náà ni mò ń ṣe wá pẹ̀lẹ́ láṣálẹ̀ tòní. Káàdé Òbíṣẹ̀san òun náà ni ọlọ́wọ́ bọ́tìnì wa tó ti ẹnjìníà wa tó wà ní yàrá agbára lọ́hùn-ún. Àtẹ̀mí àtàwọn ọkọ̀ mi náà látúnjọ pé bìbà àyín lọ àyín bọ̀ náà lọ́wọ́ yín ẹnu alọ ire àbọ̀ lè. Tẹ́ ẹ̀ bá gbàgbé láyà jẹjọ lórí ètò a rí pé a fẹnu ọ̀rọ̀ jóná lórí ihò àràmọ̀ǹdà, ihò ládèbò, eléyìí tí orúkọ rẹ̀ ti pẹ́ nínú ìtàn àmọ́ ìṣàwárí ààyè rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ táwa náà sì gbọ́ èyí tá a gbéra pa tá a lọ ṣàbẹ̀wò síbẹ̀ tá a sì fi ojú wa gan ní ti ń bẹ́ẹ̀. Ìjẹ́jọ́ láfẹnu ọ̀rọ̀ jóná tá a júwe bó ni ihò ládèbò ṣe rí, kí ni ìrìn àjò ládèbò ti débẹ̀, bó ló ti rìn tó fi wá jẹ́ pé ó kọ rẹ̀ ní ihò yìí ìpadà ń jẹ́. Láfi wá sọ fún wa pé ọ̀tún láàmú wá lọ́sẹ̀ yìí tó túmọ̀ sí pé a tún rìnrìn àjò tuntun míì. Èyí náà ló fà á tèmi àtàwọn ọkọ̀ mi tá a fi gbéra pa. Ẹ má gbàgbé o 32 FM 949 Ìbàdàn, 32 FM 949 Ìbàdàn, ojúpọ̀ YouTube yẹn wà ń ṣíṣílẹ̀ ẹ dákun 32 FM 949 Ìbàdàn. Bẹ́ẹ̀ tí ń wò náà ni ẹ máa share rẹ̀, ẹ ṣalábàápín rẹ̀ pẹ̀lú ẹlòmíì, ẹ pín pẹ̀lú ẹlòmíì, bẹ́ẹ̀ sì ti ń pín pẹ̀lú ẹlòmíì náà iná ní kẹ́ máa bá wa subscribe, ẹ wọ ṣọ́ọ̀bù wa, ẹ tẹ bọ́tìnì rẹ́ẹ̀dì kẹ́ ẹ lè máa mọ̀ nígbà gbogbo eléyìí tá a bá ti ní kí n tá a gbé wá tà lójúde. 32 FM 949 Ìbàdàn, ojúpọ̀ YouTube yẹn wà ń ṣíṣí. Bẹ́ẹ̀ wẹ̀wẹ̀ àwọn àwòrán atọ́nisọ́nà àti àwọn ìbéèrè pèsè jẹ́ àti àwọn nǹkan tó ń ṣòfófó ibi tá à ń lọ fún ni tó ní Gẹ̀ẹ́sì ń pè ní teaser àti fi sí àwọn ojúpọ̀ wa. Ẹ bá ń bẹ̀ 32 FM 949 Ìbàdàn ní ojúpọ̀ Instagram, ní ojúpọ̀ Facebook àti Twitter wa. 32 FM 949 Ìbàdàn náà lẹ́ẹ̀fì wọ̀bẹ̀. Bẹ́ẹ̀ wẹ̀wẹ̀ Ọláyínká ọmọ akóyèdè Mr. Ayédùn, ojúpọ̀ Facebook ń bẹ̀ ń bẹ̀. Ọláyínká Correct 8 ojúpọ̀ Twitter ń bẹ̀ ń bẹ̀. Mr. Ayédùn 32 FM ń bẹ̀ lójúpọ̀ ti Instagram. Àràkéńgé tá a ṣí lójúpọ̀ Facebook láti máa jábọ̀ ìrìnàjò iṣẹ́ ìwádìí wa, àwọn àwòrán kọ̀ọ̀kan àti àwọn ọ̀rọ̀ afinimọ̀nà náà ti ń bẹ̀ nípa ìrìnàjò tá a fẹ́ mẹ́nu lé lálẹ́ tòní. Bó tilẹ̀ jẹ́ pé mo ti kọ́ bẹ̀ ipe ìfáárà láàmú wá, àjábọ̀ bí ìrìnàjò wa ṣe rí lálẹ́ tòní ni tó
torí pé ọgbẹ̀nù tán o ọkẹ̀jẹgbẹ́ bí àṣà ọ̀gá wa ṣálọ́ọ̀mù ọmọ kẹjẹgbẹ́ àmọ́ àdúpẹ́ wípé lílọ tá a lọ àlọ́lọ́ ẹja tó lọ títí tí ò débú bẹ́ẹ̀ àlọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ títí tí ò dálé odò lílọ wa ọjọ́ tí kèrègbè tó fọ́ sẹ̀bánà tó kọ̀ tí ò lè bomi délé àgbéra ńlẹ̀ Ìbàdàn ó di rẹ́rẹ́rẹ́rẹ́ ọkọ̀ tá a gbé dání ṣe mọ̀ wípé kíṣẹ́ ó lè rọrùn kí ní àjò ó lè rọrùn bàbá ń lọ ọ̀nà tó jìn báwọn kò tọ́ kápá mọ̀já kọ̀wọ̀ káàkiri ààrò tó wó ààròye tí onímọ́tò tá a ṣáàtà tó dálé wa àtẹ̀mí àtàwọn ọmọ mi la pa kí tí mọ́lẹ̀ pé a lọ náà ni èmi tiẹ̀ ń kọ́kọ́ ń pé owó yìí wọ́n àwọn ọkọ̀ mi bá ní ayédùn kí ni ń jẹ́ pọ́ wọn o ní òmùrọ̀rùn bá wà á ní mọ́ jákà kí bọ́ọ̀lẹ̀ kí ẹ̀yìn á wà náà ni a sì wà. bẹ́ẹ̀ mi bá gbọ́ iye tá a ná sórí iṣẹ́ ìwádìí iní kan mọ́ pa mí lẹ́rìn bàbá dóko iṣẹ́ ìwádìí tí wọ́n wá lanú wọ́n wá ganú lẹ̀ wípé àwọn ti rẹ̀ ń táwọn ọmọ ọ̀hún jẹ àbí bí wọ́n ti rí tí wọ́n ti strọ́bọ̀ tí wọ́n mọ̀ fà wọ́n ní mọ̀ pé kò sẹ́nì kankan tí ń gbowó fún wa ń bì kankan lójú wọn bí ìgbà wọ́n jẹ́ pé ń ta wá gbà ń bàbá tí mú délé báyìí ó ti dòwó fún àánú Èdùmàrè ó sì jó dòwó yóò dọ̀rọ̀ yóò dọ̀là yóò dòkìkí tí ò ní fa kú òjijì fún wa àmọ́ tí kú ò ń bàdán ká tó làjú díjú àti ń wò aṣèjìrẹ́ lọ́ọ̀kan làwakọ̀ bá kúrò lójú títì àwa ti rò pé bóyá yóò ṣẹ̀yọ́ àbí ọ̀nà ọ̀dà ló fi kúrò lórí ọ̀dà lọ́pẹ́wọ́ sí ilẹ̀ ẹlẹ̀ ló bá di pé ó mú ọwọ́ ọkọ̀ mọ́lẹ̀ èyí ṣe kí ló ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ bọ́ọ̀lẹ̀ náà ó ti di pé ìtì ń ṣí bọ́nẹ́ẹ̀tì ọkọ̀ gbogbo tójú wá rí pátá náà lẹ́gbọ̀ọ́ ìtójú wá rí ní àjò àtàwọn tí àmúbọ̀ tá a ṣe ìfáàrà rẹ̀ náà ni tá a gbéyẹ̀wò tá a mú wá fún yín lálẹ́ tòní ẹjẹ́ àsúrépà károjú ọjà kábọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa gbogbo ẹni tó fi àtẹ̀ránṣẹ́ tó ń fi ránṣẹ́ ńgbà tí wọ́n rí fọ́nrán tá a fi síta àti gbogbo ẹni tí ń pè ẹ mọ́ káyà òkè àbúrúkùn ṣàyédùn kò sì ṣàwọn kọ́ rẹ̀ kòkó báyìí èyí lọ́ta lè kòkó báyìí ńlá bògùn lárọ́ àbúrúkàn ní ṣàwátì láṣẹ Ìdùmarè àájábọ̀ fún yín ẹ̀já àròjù ọjà ẹ̀lẹ́mbẹ̀ wo ẹ̀kúrú kalẹ̀ ẹ má gbàgbé o 32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube yẹn ọ wà ń ṣíṣí ilẹ̀ it's Ayọ̀mí Adéọlá Elizabeth Ọ̀ṣọ́kòmọ́yà ṣàlàáfíà ni o. Yálùmọ̀ Bitters dé okun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí Yálùmọ̀ Bitters bá ń bẹ lárọ̀ọ́wọ́tó mi kì í rẹ̀ mí o ẹ̀mí wọn naturalist care limited ló ṣe o. Yálùmọ̀ Bitters ó yálùmọ̀ kàrà yálùmọ̀ gàrà ọ̀kasani tó ń gómọkùnrin kàkà bàjá ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ ara àkàmọ́yé gbòógì ni wọ́n fi ṣẹ̀dọ̀ Yálùmọ̀ Bitters tó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa fakọyọ ṣẹṣẹ akọni kọ́pá yìí ó ná tọ̀tọ̀ kára ó yá gágá Yálùmọ̀ Bitters ni o NAFDAC fòǹtẹ̀lù iléeṣẹ́ mi one naturalist care limited ló ṣe ó wà number 17 ọba akínyẹlé street off adéogun aláàfin avenue olúyọ̀lé estate ring road Ìbàdàn telephone 08052255073 àti 08034051533 Yálùmọ̀ Bitters ti wà ní chemist àti pharmacy stores lágbègbè rẹ tójúmọ́ lálágbàtà ẹ̀ ń pọ̀ sí Yálùmọ̀ Bitters láì ó kọjá bẹ́ẹ̀. Moments can be ordinary. It's what we make of them that really matter. Make the best of every moment, every day.
like super moms do with Indomie. Moments to laugh with Indomie. Moments to share with Indomie. Big Homes 2021 Easter Mega Promo. Èrè ìfà ńlá rèé láti jẹ̀gbádùn ẹ̀dínwó rẹpẹtẹ lórí gbogbo ilẹ̀ tí wọ́n ń tà ní Dana Big Home. Kí wọ́n náà lè donílé lórí lásìkò ọdún àjíǹde yìí bọ́dún bá dùn dandan ní kárí nǹkan àjọ̀dún. Lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ wọn tó wà ní Mọ́níyà ìyẹn Victory Estate Alábàtà ti di 700,000. Treasure Estate tó wà ní Ìdó 550,000. Bàbábárí ẹ̀ ní Lágùn tó wà ní Fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Power City 350,000 ni wọ́n ń tà báyìí. Gbogbo lẹ́wọ̀n ló fi ní láyà balẹ̀ wíbẹ̀ kábà bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó ti bá wọn dòwò pọ̀ fi kó bẹ̀rẹ̀ fún wọn. Ní Dana Big Home wọ́n tún bá ní ṣàmójútó gbogbo dúkìá ẹni gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n lónìí. Kò kàn sí ọ́fíìsì Dana Big Home tó wà ní Prime Time Plaza Free Road lẹ́gbẹ̀ẹ́ Bìdí petrol station Alẹ́ṣinlọ́yẹ̀ Ìbàdàn 09047797352 tàbí 08188418137. Dana Big Home lóníkẹ́ wá jẹ̀gbádùn èrè fàjàbùràtà lásìkò ọdún àjíǹde yìí. Egbògi kan ti délẹ̀ yìí, egbògi àtẹ̀jẹ̀ ṣe ni, ó dára fẹ̀jẹ̀ gidi gan. Veneto cleanser ló ń jẹ́ o. Veneto cleanser ló ń jẹ́ o. Ojú rẹ̀ ṣàǹjọ̀lọ̀ lójoojúmọ́ kí làṣírí ẹ wà rí. Veneto cleanser ni. Jámi sí ọ̀rẹ́. Veneto cleanser egbògi àtẹ̀jẹ̀ṣe tí bádọ̀tí ara wọ̀ yá ìjà rẹ̀ wọ́n mọ́lẹ̀ ṣe wọ́n yẹbẹyẹbẹ. Inú tó ń kú tó ń dàrú gbòdògbòdò kò bára rẹ̀ èrí inú ẹ̀jẹ̀. Amọ̀nà ti dé o. Veneto cleanser egbògi àtẹ̀jẹ̀ṣe tí a fi ewé àti egbò ṣe ní ọ̀nà ti gbàlódé. NAFDAC Fòǹtẹ̀lù MA1 Nigeria Limited ni wọ́n gbé Veneto cleanser jáde. A wà ní nọ́mbà 17 Ọba Akínyẹlé off Adeogun Street Aláàfin Avenue Olúyọ̀lé Estate Ring Road Ìbàdàn. Telephone 08034051533 fún títà àti rírà. Ìwọ náà darapọ̀ mọ́ wa. Veneton cleanser àmọ̀tẹ́kùn egbòogi tí ń ya gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Dear customer, to link your national identification number to your Airtel router, MiFi or ODU device, kindly retrieve your NIN by dialing *346# and then go to www.airtel.com.ng/NIN to submit your NIN for verification and pairing with your number immediately. Airtel, the smartphone network. Oh God, irú kí wá lélẹ́yìn náà. Mọ́mí kí n ṣe kò sí. Ẹ wo kò tiẹ̀ yé mi ó jàre. Àwọn ṣe olómi tí mò ń lò yìí kò tiẹ̀ ṣiṣẹ́ rárá. Àfàbọ̀ kò mọ́ rárá. A fi ń fọlẹ̀ kò mọ́ bọ̀rọ̀. Ẹ wo ó tiẹ̀ ti sú mi ó jàre. Gbà ló lè wò. Èwo tún lè dé yìí? Ilé yìí máa dára kẹ. Ọ̀kan lára 7 days power plus product nìyẹn tí iléeṣẹ́ Global Care Industry Limited ń ṣe. Èyí tó gbé dání yẹn ó ní 7 days dishwashing liquid tó ṣe fàbọ́ àtàwọn ìlélẹ́ míì. Eléyìí ní 7 days window cleaner tó ṣe nu gíláàsì ojú window àtàwọn ibi tí dọ̀tí wà míì. Eléyìí ní 7 days all purpose cleaner tó ṣe for toilet, tiles, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àtàwọn nǹkan míì. Àwọn ni wọ́n tún ṣe 7 days hand wash tó ṣe fọwọ́. Bákan náà ni wọ́n tún ṣe ọṣẹ ìwẹ̀, face and body shower gel. Gbogbo àwọn èròjà tó ń jáde láti iléeṣẹ́ Global Care Industry Limited tó ń ṣe 7 days power plus ló dára tó lálòpẹ́ tó sì wà lóṣìṣì àwọ̀. Láti ra àwọn ọjà wọn tàbí ẹ̀yin fẹ́ jẹ́ alágbàtà fún wọn ẹ bá pè sórí nọ́mbà yìí 08060843018. 7 days power plus product ó dára jù ẹ máa lò ó. Àwọn èèyàn mi ṣègbè nítorí àìmọ̀kan Ruben George Theological Seminary Ìbàdàn ẹ̀ka ilé ẹ̀kọ́ fásitì Àjàyí Crowther tí ń bẹ lọ́yọ̀ọ́ àti Christ for the Nations Institute Dallas ní USA ń ṣètò ìdánilẹ́kọ̀ọ́ tó kún fọ́fọ́ nípa ìmọ̀ ẹ̀kọ́ Ọlọ́run pẹ̀lú ìwé ẹ̀rí tó yọ̀rántí nípa ètò ẹ̀kọ́ ìmọ̀ Ọlọ́run Diploma in Theology and Religious Studies, Bachelor of Arts in Theology and Religious Studies, Executive Postgraduate Diploma in Pastoral Studies, Masters of Arts in Christian Leadership and Pastoral Studies, Master of Divinity. Àlùfáà ìjọ nìwọ ni diakoni lọ́kùnrin lóbìnrin alàgbà ìjọ ajínrere olùkọ́ tàbí ẹni tó tún fẹ́ nímọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa Ọlọ́run. Ruben George Theological Seminary gangan ló dáńtọ́ fún ọ láti wá. Ẹ kàn sí alákòóso Ruben George Theological Seminary ní Gospel Town Arúlógún Road Ọ̀jọ́ Ìbàdàn tàbí ojú òpó ayélujára www.riget.com.ng. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́ ẹ̀lú wa ní 08053040344 08053040344. Ruben George Theological Seminary ilé ẹ̀kọ́ fún ẹ̀kọ́ nípa ìmọ̀ Ọlọ́run tó yọ̀rántí.
I choose a different kind of flavor. I choose to experiment with my tribe. I choose to ignite moments that last forever. I choose to be bold and remix the rules of the game. I choose a refreshing beer with a kick. I choose Desperados. Beer flavored with tequila, made to be different. Enjoy responsibly. Not for sale to persons under the age of 18. Kenge. Ẹ kú etí gbọ́. Ètò àrà ń tẹ̀ wájú ti jẹ́ pé gbogbo ọjọ́ òun ti lọ tán. Àdúpẹ́ gbàdúrà bá ti gbà tán ká mọ̀ tàn àwà ipa aládùúrà kì í ká. Tó lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú wọ́n rí ọkọ̀ wá ṣe akó láṣèjì rẹ̀ lẹ́yìn tí mẹkáníìkì méjì tó ti wá yẹ̀ ẹ́ wò. Adóṣogbo nìdẹ́rẹ́ bàbá tó páàkì pé àníṣe ọkọ̀ yóò tí ì kólẹ̀ ìwọ̀n sì fẹ́ ká tàn sójú ọ̀nà lásìkò lágbègbè stadium Òṣogbo stadium àbá tó ń ya ọ̀dọ̀ àwọn mẹkáníìkì ńbẹ̀ wọ́n sábà wá tó ń ṣe ọkọ̀ ẹ̀ṣẹ̀ wá ṣe gbé ọ̀nà gbogbo ohun tá à ń sọ ya ti wà níbi aago mẹ́rin ààbọ̀ àìṣèwà mọ́nà gbọ̀n látòṣogbo sí ìkírun sí ìré sí ẹ̀rípa sí ọ̀tàn ayégbájú sí ìgbóòlẹ̀kẹ̀ sí ìlà ọ̀ràngún sí alágbẹ̀dẹ kàtówádé àtúkọ̀ àwọn ìletò kéjekéje kàtówádé Òkèlà gangan. Àmọ́ dídé sí wa bẹ̀ lánàá kábíyèsí o bàbá mi ọba Adédòkun ọmọníyì Abọ́lárìn ọba Adédòkun ọmọníyì Abọ́lárìn Ọ̀ràngún Òkèlà ti Òkèlà Ọ̀ràngún àkìyín púpọ̀ ayàláàfin ìlà Ọ̀ràngún náà ká tó mọ lọ sí Òkèlà Ọ̀ràngún gangan tá à ń lọ. Kábíyèsí wọ́n tẹ́wọ́ gbà wá tìfẹ́tìfẹ́ bó ti jẹ́ pé alẹ́ la fi rìn tó àbá wọn lẹ́nu ọdún eégún ni tí wọ́n máa ń ṣe ní ọdún mẹ́ta á padà sọ̀rọ̀ nípa eléyìí náà bí báwọn tá a bá wọn lẹ́nu ẹ̀ náà lọ́fàá tó fi jẹ́ pé wọ́n ní báyìí là ṣe ń lè wa ìwọ bòmíì ni lẹ́yìn tí kábíyèsí wúre fáwọn eléégún tán wọ́n gbé ẹbọ ìlú láti kárùn lọ kófò lọ kókó òjijì lọ wọ́n sì sọ fún wa pé bí wọ́n bá ń padà bọ̀ ìṣèdè ó ti wà látìgbà náà gbogbo tí ń jóbìnrin àti àjòjì wọn gbọ́dọ̀ sí ń ta mọ́ kódà gbogbo náà ló gbọ́dọ̀ jẹ́ pípa ìdí rèé tó fi jẹ́ pé inú gbọ̀ngàn ọ́ọ̀lù iná lásùn orí ìjókòó lásùn mọ́júmọ́ kó tó di pélẹ̀ mọ́ tá a ṣẹ̀ wá bọ́ sí àwọn ọ̀nà iṣẹ́ ìwádìí tá a fẹ́ ṣe gan lódìdí àmọ́ àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè àdúpẹ́ àbí ká ní ọkọ̀ wa alọ́pẹ́ jù bá ń lọ kí la mọ̀ tí ó ṣẹlẹ̀ bá a bá lọ fi òru dúdú tá a lọ fi wọ Òkèlà lánàá náà la fi ń dúpẹ́ lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àmọ́ kí la mú bọ̀ alọ́ àbọ̀ adélé pé ṣé lóòótọ́ ni pé ọmọ bàbá kan náà ni ìlà Ọ̀ràngún àtòkèlà kí ni ìtumọ̀ ìlà Ọ̀ràngún gan ta ni Ajagun ńlá kí ló fà á tajagun ńlá ò fi kú dòní lónìí níbo ni ojúlówó ìgésì Ajagun ńlá wà àwọn òrìṣà wo ni Fágbàmílà gbé kúrò nílé Ifẹ̀ níbo ni wọ́n wà bó lọ̀rọ̀ eégún ṣe jẹ́ ìlú Òkèlà Ọ̀ràngún omi ayíkúnúgbá tá a wá lọ ń kọ́ta ló ṣàwárí ẹ̀ ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ tá a fi fún omi yìí ní orúkọ yìí agboolé kan wà ní Òkèlà béèyàn bá kú ń bẹ̀ èèwọ̀ ni wọn gbọ́dọ̀ sunkún agboolé wo ni kí ló sì bí eléyìí bí wọ́n bá ṣèṣì sunkún kí ni ó ṣẹlẹ̀ Alẹ́ Akéré dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn kan mọ̀ lọ ọjọ́ ti lọ. Ọba Elédùmarè dá àwọn ara rẹ̀ sí ara gbogbo ohun tó dá láti jẹ́ kí àwọn ẹ̀dá mọ rírì rẹ̀ ẹ wo ẹ̀yin ará lé ètò ara tẹ́lẹ̀ tòní kò ní jù báyìí lọ lórí ìkànnì 32 FM 94.9 Àjàkẹ́ kòkó ọ̀ṣùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn mo gbàdúrà wípé àánú Ọba Elédùmarè tí ò lópin ọba ìdùà yóò ṣe fẹ́nì kọ̀ọ̀kan wa títí ọjọ́ mẹ́jọ táwọn pàdé lórí ètò ara Alẹ́ ọmọ Akérèdé classic madam ló kọ tèmi ń jẹ́ àdúpẹ́ gbígbọ́ tẹ̀ ń gbọ́ wa. Sunday Ààrẹ Ìfẹ́olúwa Àyàndìran Abídèmí Ṣẹ́gun Alágbàlá Ṣàwádìí Adékúnlé Ìṣọ̀lá Muyideen Adédàmọ́lá Amòròrùn rántí
Ọláyínká ọmọ Akóredé, Mr. Ayédùnyìnrà àgbà nínú káṣọ̀nì kí ni mo ṣe ìwádìí lórí bí ìyanu. Dahood, Engineer Dahood, ìtàn ọlá. Gbogbo àwọn ọkọ̀ mi náà gbogbo apáta náà là ń kí. Ẹ ṣé ẹ kú ìfẹ́ ẹ kú ìbéèrè wa o. Àbúrò ò ní ṣe yín kò ní ṣàwá náà. Ó dàárọ̀. Òun ayọ̀ lásùn.